tó tún sì máa ṣagbe kiri tó bá jọba tán agbọ́ba táwọn olórin ń jẹ agbọ́ Fuji King agbọ́ Juju King agbọ́ nǹkan kan àwọn yẹn sì continue àgbé wọn which is normal torí olórin ni wọ́n but Awùjalẹ̀ kì í sọba tí kì í ṣepò tán lè fi wọ́lẹ̀ kì í ṣepò yẹ̀yẹ́ rárá kì í sọba abúlé kì í ṣe baálẹ̀ ṣé wàá lè jọba tán kó máa forí adé Awùjalẹ̀ kó máa fi kọrin kiri. ẹ wá jẹ́ kí n mú fídíò yìí wá fún yín fídíò tí bàbá eléwì Ologundúdú tí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa K1 The Ultimate bó ṣe fìfẹ́ hàn wípé òun náà fẹ́ jọba Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde o kí ni bàbá Ologundúdú wí ẹ farabalẹ̀ ẹ jẹ́ a jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. lórí ọ̀rọ̀ Wàsíù ó pín sọ́nà mẹ́jọ mẹ́wàá number one thing ni pé òun gan ti fi kọrin nígbà kan rí pé borí bá ń jọba lọ́la o mo sì máa débẹ̀ o bóyá orin ijọ́ yẹn ló wá ń ṣẹlẹ̀ báyìí torígbà tó ń kọ́ ńgbà yẹn bàbá Síkírù Adétọ̀nà sì wà ní Awùjalẹ̀ so mo rò pé orí ò lè jẹ ọba ńgbà yẹn ṣùgbọ́n ọ̀la tó ń sọ náà ló dé yìí nǹkan tó wá ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Wàsíù Àyìndé pẹ̀lú ọ̀rọ̀ Awùjalẹ̀ ó ní wípé Wàsíù Àyìndé ó lè máa fojú wò wípé at least òun lẹ́ni nímọ̀sán òun ò lè mú kíkan òun léèyàn lókè once tó bá ti lè declare interest possibility wà kan fún òun ní lẹ́tà torí lẹ́tà ni wọ́n fún Olúwo tó fi wá jọba níwò ṣe ni wọ́n pe àwọn afọbajẹ pé candidate ta nídìí nìyí wọn ò dì fásọ̀rọ̀ tiẹ̀ ó kàn jọba ni ó ṣeé ṣe náà kò jẹ́ pé ìfinijọba ètò àìdífá ló máa gbé òun náà sí ipò a lè sọ toró mọ̀yàn owó dẹ̀wà ṣùgbọ́n kan tó ń kọ mí lóminú lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé bóyá ó ti sọ kémi tó dé bóyá ó dẹ̀ sì máa sọ pé tó bá jẹ Awùjalẹ̀ ọba ńlá ní Awùjalẹ̀ is one of the first class obas ní Nàìjíríà kì í ṣògùn state nìkan ní Nàìjíríà mo rò pé lẹ́yìn Aláké Awùjalẹ̀ ló kàn nígbà tí Awùjalẹ̀ dẹ̀ jẹ́ first class ọba ṣé Wàsíù Àyìndé wá lè jẹ Awùjalẹ̀ of Ìjẹ̀bú land tán kó tún máa kọrin kiri patí tó tún sì máa ṣagbe kiri tó bá jọba tán agbọ́ba táwọn olórin ń jẹ agbọ́ Fuji King agbọ́ Juju King agbọ́ nǹkan kan àwọn yẹn sì continue àgbé wọn which is normal torí olórin ni wọ́n but Awùjalẹ̀ kì í sọba tí kì í ṣepò tán lè fi wọ́lẹ̀ kì í ṣepò yẹ̀yẹ́ rárá kì í sọba abúlé kì í ṣe baálẹ̀ ṣé wàá lè jọba tán kó máa forí adé Awùjalẹ̀ kó máa fi kọrin kiri kó tún continue iṣẹ́ àgbé tó ń ṣe that is my concern torí mi rò pé kinní yẹn píjẹ̀bú máa gbà fún o. Secondly ni pé tó bá dẹ̀ jọba náà ó tún sì pay fáwọn onífújì wẹ́wẹ́wẹ́ tán wà lẹ́yìn ẹ̀ tó rọ́pọ̀lọpọ̀ wọn àrógò wọn lò wọn ìràwọ̀ wọn lò bóyá tó bá dẹ̀ kúrò lójú ọ̀nà tó lọ sí palace bóyá àwọn náà lè lo opportunity yẹn láti ti dìde dáadáa so ọ̀nà méjì ló pín sí which is okay ṣùgbọ́n ọ̀rọ̀ tó tún wá ń ṣẹlẹ̀ wípé kì í tún sọmọ ọba àwọn ìdílé tó ti fẹ́ jọba tó yẹ kó fà á kalẹ̀ àwọn la tún rí nsìn tí wọ́n ń sọ wípé kì í sọmọ ọba kò bá wọn tán ṣùgbọ́n mistake tó wà níbẹ̀ táwọn ìdílé yẹn ti lè ṣe ṣáájú ni pé ayé ni wọ́n wà nígbà tí Wàsíù Àyìndé tí wọ́n fi jẹ olórí ọmọ ọba àwọn ọmọ ọba wo gan ló jẹ olórí ẹ̀ nígbà yẹn tó bá jẹ́ àwọn ọmọ ọba yìí náà ni Wàsíù ṣojú wọn jẹ olórí àwọn ọmọ ọba ó máa le díẹ̀ o láti lè disqualify ẹ̀ because ayé ni wọ́n wà ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ wọ́n àdé àwọn dé ńgbà yẹn ó wá dàsìkò tó lórí ọmọ ọba fẹ́ jẹ ọba làwọn kan wá dìde wípé kì í ṣe fámílì àwọn fámílì ibo ló ti wá ẹ̀ẹ́dẹ̀ sọ fámílì kankan ẹni kì í sọ ọmọ ọ̀dọ̀ yín kò lè jẹ ọba láti inú ìdílé yín ẹ suggest ẹ jẹ́ ká gbọ́ at least ó ṣàníwádìí tó yẹ kẹ́ ẹ ti ṣe ókè kì í sọ ọmọ
fi wá gbóyè o, ọmọ fìdí pọ̀ tẹ̀ ni o, ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀ bí ti wá látọ̀dọ̀ tiyín, torí òun ò sọ̀rọ̀ báyìí, àìdẹ sọ̀rọ̀ ẹ̀ ó ní tó gbọ́kànlé. So that is the reason tó fi jẹ́ pé àti dá sí ọ̀rọ̀ yẹn ó dagun, ṣùgbọ́n nígbà tó bá lahùn jáde, torí àní fẹ́ kó dákẹ́ bó ṣe dákẹ́ yẹn, káwa dédé gbọ́ announcement pé ti da Awùjalẹ̀, torí ìdílé tó fẹ́ lọ represent lórí oyè wọn láwọn ò mọ̀ rí, ṣùgbọ́n ọ̀dọ́ nídìí ìyá ẹ̀ ó tàn sékìtì state o, Ògùn state ibi tó tàn sí la wá ń wá báyìí, ìtàn tó ti jáde lógùn state níjẹ̀bú la wá ń wá báyìí. Ọlọ́run á dẹ̀ fi hàn wá, torí kò sí ìdílé tí ò ní agẹmọ níjẹ̀bú. Agẹmọ wo ló wá láti ilé àwọn Wàsíù? àmọ́ bóyá ẹ ti gbọ́ nípa nǹkan tí, nítorí gbogbo táìmù gbà ẹ sì ní Nàìjíríà, ẹ sì wà nílùú èbó lọ́hùn, so mi wà mọ̀ bóyá ẹ ti gbọ́ nípa títí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ilé-Ifẹ̀ pẹ̀lú àwọn olóko àti àwọn tí wọ́n lọ ń bá wọn lóko tí wọ́n ń ṣá wọn ní àdá, bóyá ẹ gbọ́. ok mo gbọ́, mo dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ because I'm from Ilé-Ifẹ̀, so kò sí tó lè máa ṣẹlẹ̀ nífẹ̀ tó máa difficult fún mi láti get information about it. Nígbà tí mo dé, mo lọ sí palace, mo lọ wádìí pé kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ olóko táwọn èèyàn kan fi ń lọ síbẹ̀ lọ máa sá àwọn èèyàn ládàá. Ológùdù tó dárúkọ, Ọpẹ́ number 1, ọmọ ọba àtàwọn kan tó dárúkọ, mo rí gbogbo wọn o. I invited them to a joint tí mo ti bá wọn sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ láti gbọ́ tẹnu wọn. Nǹkan tó dẹ̀ sọ fún mi ni wípé monitoring committee ni wọ́n, tó Ológùdù jẹ́ chairman wọn. Ìgbà tí wọ́n rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa náà ni wọ́n ń fẹsẹ̀ gbá títì kiri tí wọ́n ní iṣẹ́ lọ́wọ́, àwọn ni wọ́n lọ sí palace tán lọ sọ fún kábíyèsí pé ẹ jẹ́ kán fáwọn náà lóko, àwọn náà fẹ́ dáko, àkùkù ríṣẹ́ bọ́tà lè dáko, eléyìí tí ò lè sanko, tí ò lọ́wọ́ àdá, ó lówó lọ́wọ́ tó fẹ́ fi ṣe é. Kábíyèsí ní òkè kán lọ wo báwo wọ́n wá láti pe àwọn kọmitì yẹn pé báwo lọ̀rọ̀ oko ṣe jẹ́, ẹ lọ sórí oko, ẹ lọ wò bóyá ààyè wà láti lè pín àwọn èèyàn sí orí oko. Wọ́n dẹ̀ lọ, ìgbà tán dóko wọ́n wá rí wípé gbogbo oko ló ti occupy, ṣùgbọ́n gbogbo àwọn occupants tó wà ń bẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lórí àwọn oko yẹn, wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àjèjì ni wọ́n. Wrong hand náà dẹ̀ ti gba oko, wọ́n padà wọ́n lọ gbé fáìlì bí wọ́n ṣe pín oko, torí pé wọ́n ti pín àwọn oko yẹn kí kábíyèsí ọba Adéyẹyè kó tó jọba rárá. Ọba Okun Adésíjú Adé ló arrange ẹ̀ tí wọ́n ti pín oko yẹn more than 20-something years ago. Wọ́n wá wò wípé, wọ́n wá wo ìwé, wọ́n wo fáìlì ìwé tí wọ́n ṣe fún àwọn tó ń pín oko fún, wọ́n wá ní kán lọ cross check. Obìnrin kan wà, mi ò fẹ́ dárúkọ lórí here, obìnrin kan wà nínú àwọn tí Síjú Adé wọn ilẹ̀ fún lóko 150 acres, 150 acres ni wọ́n fún ẹni yẹn pé kó lọ́ọ́ fi dáko, so káwọn èèyàn kó lè kó àwọn èèyàn náà sí orí oko kán lè máa jẹun. Oko màdámù yẹn, àwọn Ológùndú lọ síbẹ̀, ìgbà tí wọ́n máa wọn oko wọ́n rí pé 650 acres lobìnrin yẹn mú. Àwọn monitoring tí Síjú Adé ṣe nígbà yẹn tí wọ́n lọ pín oko, ojú ọ̀nà làwọn ti gbowó lọ́wọ́ madam. Ìgbà tó gbowó lọ́wọ́ madam, ńgbà tó máa dóko instead 150 acres wọ́n lọ wọn 650 acres fún. Ìkan nínú ẹ̀gbọ́n kábíyèsí ọba Okun Adésíjú Adé ó tọrọ oko pé kán fóun ní 100 acres. Nígbà tí ẹnìyẹn dé oko, àwọn tó mú un lọ wọ́n tún ṣe bí wọ́n ṣe ń ṣe é, wọ́n gba owó lọ́wọ́ ẹnìyẹn, wọ́n lọ wọn 300 acres fún.
the little money tí wọ́n san lórí nǹkan tí wọ́n ní kán wọ̀n fún wọn ni wọ́n san. So ẹni tí wọ́n ní kán fún ní 100 acres ó gba 300 acres owó 300 acres owó 200 acres tó lé lórí ilẹ̀ yẹn dà. Eléyìí tán ní kán fún ní 150 tó kọ 650 owó tó lé lórí bí 500 acres dà. Wọ́n wá rí gòkè pé àwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ lọ. Ẹ̀ẹ́dẹ̀gbà oko yìí ẹ̀yin ṣe àgbẹ̀ olówó ní ẹgbówó lọ ẹgbẹ́ tractors lọ ní ẹ padà sọ́fíìsì yín lẹ́kọ̀ọ́ ẹni tó lọ lóyìnbó padà síbẹ̀ ẹ wá gbé oko ẹ wá bẹ̀rẹ̀ sí wọn oko fáwọn àjèjì ẹ wọ̀n fún Mọdákẹ́kẹ́ ẹ wọ̀n fáwọn gómìnà ẹ wọ̀n fáwọn Ìjẹ̀ṣà tó wá dáko wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n wá kọmitì wá decide pé extra tó wà lórí lórí àwọn ilẹ̀ yìí tẹ́ ẹ̀ sanwó fún a fẹ́ reclaim ẹ̀ ká lè set àwọn ọmọ ọ̀fẹ́ náà sórí ẹ̀ ká jẹ́ káwọn èèyàn tiwa náà kan rí oko dá. So ẹni tí wọ́n gba acres lọ́wọ́ ẹ̀ definitely dandan ni kán sọ fún ẹni tó wà lórí ilẹ̀ yẹn pé lọ bá ẹni tó fún ẹ o ilẹ̀ yóò sí nínú ilẹ̀ tí Ilé Ifẹ̀ fún lágbájá. Ẹ̀yin madam broda uncle tẹ́ ń ṣiṣẹ́ lórí bíi ẹ padà lọ bá ẹni tó wọn bí fún yín ibi tí oko ẹ dé nìyí oko ẹ ò dé sàlẹ̀ ń bí. Ìyẹn ló wá bù máwọn èèyàn lára wípé àwọn ò lè kúrò lórí ilẹ̀ àwọn ò lè kúrò lórí ilẹ̀ yẹn àwọn máa ṣe lọ ni. Ibi tó ti wá di pé tipátipá ká lè yín kúrò. Ṣùgbọ́n tó wá débi pé àwa ń ṣàdá àwa ń pààyàn àbí à ń gúnyàn lọ́bẹ ìyẹn ni àwa béèrè tí wọ́n sọ pé ìjà láàrin àwọn àtàwọn alágídí ibẹ̀ tí wọ́n sọ pé àwọn ò ní foko sílẹ̀ ló fa sábàbí bóyá bọ́n ṣe sá wọn bí tán sá wọn bí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. I go against that. Now ìgbésẹ̀ tá a fẹ́ gbé ni pé a ti lọ sóko yẹn lẹ́ẹ̀kan ìgbà tá a débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti kúrò lórí oko bóyá wọ́n sàsálà fẹ́mi wọ́n ń gbà yẹn ni o bóyá wọ́n lọ tọ́jú ara wọn ni. Àwọn bíi méjì mẹ́ta tá a rí wọ́n sọ fún wa pé àwọn tí wọ́n lé lórí oko ni wọ́n lè ṣàlàyé fún wa. Tí sáìdì kan la gbọ́ a lè fi yẹn dájọ́. That is the reason why tí mi ì ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ láti gbà yẹn until tá a bá lọ tá a bá rí àwọn tí wọ́n lé kúrò ńbẹ̀ but ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lọ ìlú wọn wọ́n ti lọ lé wọn for now. So nǹkan tí mo sì lè sọ lórí ọ̀rọ̀ oko àti àwọn ológùdù tó lọ́ọ́ bá wọn jà nìyẹn. Tá a bá ti wá gbọ́ details lẹ́nu tàwọn ará bí I get back sí ọmọ Nàìjíríà. Ẹ ṣé gan ni sir. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà nílé iṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà nílé iṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dùn wò ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic èyí tó jẹ́
oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára powder ló wà a sì tún ní olómi káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbògi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀ gbọ́ mi ìjẹ́wọ́ tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid èyí tá a mọ̀ sí oyún ìju ikùn rẹ̀ bẹ́ẹ̀ lù yìí wọ́n á máa rò bóyá máa tó bí ni kò ní bí ogunlọ́gọ̀ èèyàn lọ́jà ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀ àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. iléeṣẹ́ wa S2 Ultimate Herbal International Limited wà ní number 30 hertz Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn àtẹ̀ka wa tó wà ní Assurant Royal Plaza Asunlẹ̀ Ìbàdàn ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́ 079 0153 tàbí 0806 4000 204 diaspora number wa +353 89 49 82 845 S2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.